ìtì ń bà mí lẹ́rù ní wípé nígbà tí ọlọ́jọ́ tàwa náà bá dé sí ẹ̀yìn wa máa dá a báyìí. ṣé tí ọlọ́jọ́ bá dé lọ́la ìjẹ́yìn ẹ̀ lè dá a báyìí. yẹ́ra rẹ̀ wò báyìí. ṣé ojú ayé ẹ̀ gan dáa. ọlọ́run ṣe ọkọ́ lé ọgbẹ́ kànga àbí bọ́ọ̀rù lọ́gbẹ́ o ṣe stọ́rẹ̀ síbẹ̀ àti ṣe táàpù síta táwọn èèyàn máa pamọ́ ó sì tó dogun sí ọlọ́run sẹ́yìn rẹ̀ lè dá a báyìí. just be asking yourself. bá a ṣe ń kí bàbá wa Fọláti Sheikh Abdulgani dẹ̀dẹ́dùn. Masha Allah. ọlọ́run jẹ́ kárẹ́ mi yín lò pẹ́. ẹ padà sí Ìlọrin ọlọ́run tẹ̀kẹ́ débẹ̀ láyọ̀ àtàwọn. ìyá wa Abeni Agbon ti wọlé sáàrin wa kí ẹ káàbọ̀. nígbà tí bàbá wa Abdulgani tí wọ́n ń ṣe lẹ́kṣọ̀ lọ́wọ́ tàbí tá a lẹ̀ torí wàásí náà náà ṣe fún wa ó ní ọ̀kan pàtàkì nínú òṣèré orí ìtàgé àtàlẹ́ àná láti jọ wà ń gbé ó ní wọ́n darapọ̀ mọ́ wa a kí ọ̀gá wa gbọ̀lúgbọ̀ wípé wọ́n káàbọ̀ akọ ara fẹ́ra bò ẹ̀gbọ́n wa adé kọ́lá Tìjàní Kámílù Kọ̀ǹpó. lálẹ́ àná àjọ wà ń bí àjọṣe kámílù ìfòsẹ̀sọ̀ ni. akọ ara fẹ́ra bò ẹni ni wa tó lọ. ọlọ́run jẹ́ kọ́ dúró jìnnà síra wọn. mo kí ìyá mi Tóyìn Adébìran tí gbogbo ayé mọ̀ sí Abeni Agbon. wọ́n rántí ìgbà náà lọ́rùn nígbà tí wọ́n jọ ń ṣeré papọ̀ pẹ̀lú olóògbé bàbá wa Adíléyẹ Sisi Quadri tún ti lọ́nà wa nù. ọmọ ṣe o. mo kí àǹtí mi Rukayat Lawal ìyá Ìbàdàn amọ̀kọ́ àṣẹyìndè àpò ara fẹ́ra bò gbogbo àdúrà tán bá ń ṣe ń gbé àti tẹ́lómi bá ń ṣe nínú ilé rẹ̀ ọlọ́mọ bá amúládà rẹ̀ bá Sisi Quadri ojú rí. ọmọdọ́lá yọ̀ọ̀s alága compound lórí ìwọ akíyí. bákan náà mo kí ọ̀kan nínú ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ oyè tún jẹ́ àmọ̀ bí òkú ọ̀rọ̀ ọgbọ́n látàyè kò tọ́ àti ẹ jẹ́ padà síbi. ẹ jẹ́ lọ ṣe ìtọ́kàn lórí ètò. ibi tá a ti kúrò. a padà sórí ti. àbí. a padà sórí yẹn. torí pé bàbá wa tí wọ́n bá ṣe fìdáwò wọ́n ti wà kálẹ̀ sí. tá a torí ẹ̀ jókòó nù. wọ́n sì láwọn ọbọ̀míì tí wọ́n ń lọ. ibi tá a wá gan rèé ibi tá a ti ṣàdúrà fún Ọmọ́tọ́lá ní Quadri Oyèbámíjí ibẹ̀ ládé yìí. bàbá tí wọ́n bá wa ṣe yún ó ní Fadilatu Sheikh Alhaj Sanusi bunu Andaki. ẹ jẹ́ sọ pé ṣé bàbá wa Sanusi bunu Andaki tí àyàn ọ̀gbọ́dọ̀ má débi. gbogbo yín tẹ́ wà ń bí ẹ̀ ń jẹ́ àfarabalẹ̀ dáadáa. ìtí àtòrí ẹ̀ jókòó táwa mùsùlùmí ń pè ní fìdáhù òun náà ni àdúrà tá a fẹ́ fi ránṣẹ́ sí ẹni ire wa tó lọ ẹ̀ jẹ́ àfarabalẹ̀ bismillah. nítorí ibi tójú máa ń lọ tọ́kàn ò ní lọ àbí ọkàn wọn lọ ojú ò ní lọ ọbẹ̀ àbójú ọ̀ lọ ọbẹ̀ tọ́kàn náà lọ ọbẹ̀ tífẹ̀ inú ọ̀wá ní lọ ọbẹ̀ tí ọ̀wá di orí mi kò kí mi ọ̀tọ̀ sí ní ọkàn mi ọ̀tọ̀ ní ọkàn mi gbọ̀ngbọ̀n àtẹnitọ́kàn gbọ̀ngbọ̀n àtẹnitọ́dún àtẹnitọ́ká lára ó kí gbogbo wa pé salamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh. ẹ dákun ẹ jẹ́ ká dáhùn dáadáa salamu alaykum wa rahmatulahi wa barakatuh. akí ọba tí jẹ́ Ọlọ́run ọba tó ní wá lálẹ́ tán ó sì tó gbogbo nǹkan ṣe ká pariwo rẹ̀ lẹ́ẹ̀kan náà ká pé Allah tí ó jẹ́ kí a wí àkọ́kọ́ mo fẹ́ kí gbogbo wa kọ́kọ́ gbọ́ kíní kan yé ó lè mọ iye ọ sọ pé bí àǹdá kí ni mo sọ bẹ́ẹ̀ kádàrá méjì lẹ́nì kọ̀ọ̀kan wa kọ́ kádàrá mélòó ni mo pè é kádàrá méjì ni la kọ bá a sùnmùrà tí èèyàn bá ṣiṣẹ́ àlìjẹ́nnà náà bọ̀ tọ́ba jámọ́ gbọ́dọ̀ rí ọ̀padà já sí náà kì í ṣe bọ́lá wọn ṣẹ̀ṣẹ̀ kọ́ àyè tí ó gbé náà àyè tí ó gbé náà yẹn ti ṣe kí ni ilẹ̀ tí èèyàn bá ń ṣiṣẹ́ ọmọ náà bọ̀
tọ́lọ̀ rẹ̀ tó bá padà wá sí sáà jẹ́nà tọ́lọ̀ rẹ̀ wà padà já sáà jẹ́nà èsì gbọ́dọ̀ wọ́n sọ̀sẹ̀ máa kó àyè tí ó dé sí láti jẹ́nà àdìbà àyè tí ó dé sí láti jẹ́nà ti ṣe kí ni ká dàrá mélòó la wá kọ́ àyè mélòó la níwò iṣẹ́ kọ̀ọ̀kan yóò sì gbé wa dé àyè kọ̀ọ̀kan ó túmọ̀ sí pé àkọ́kọ́ dàrá mélòó tí àwọn tí bá wá ń tàn bá ń tàn àyè ni òsì pèmí fún àṣì ọ̀nà tí mo ṣe lọ́pọ̀ o lè má dá àfa àpò lábàáyé ni tó dá àfa pé kọ́ lọ́wọ́ tí láti wọ́n pè ní ìlẹ́dùn mo tí sọ́tò bẹ̀rẹ̀ kọ̀ọ̀dà hàn ọlọ́run nìkan tí ń pààyàn èmi mo bí bẹ́ẹ̀ o gbọ́n tí mo sọ yìí ó tún yọ̀ǹda fáwọn kan pé ẹ bá fẹ́ wọ́n bá ti bùlé ẹ lọ sí kíni wọ́n fáwọn kan láǹfààní rẹ̀ ọwọ́ ni mọ́ yóò sì lè mọ́tò ọ̀pọ̀ lọ́rẹ́ láàmú tó lọ́wọ́ Kùránì ó ní wà nígbà tí ń bọ̀rọ̀ bọ̀ ọwọ́ ni wà máa kùtìlà àbí Kùránì òbí àtàwọn tí wọ́n bá pa bàbá alẹ́ bá nà sí rí tí ìdàkejì tó ní tí wọ́n pè ní ìwé kọ́ yàtọ̀ lè ń sinmi ní sayati ní wàlìjìnnì ó jẹ́ òye wa wípé Ọlọ́run máa ń fún àwọn kan ní yọ̀ǹda àti pa èèyàn tí ìdàkẹta ní alamul jinni wal ins ibi táwọn àlìjẹ̀nú àtàwọn èèyàn ti jọ ń dára papọ̀ wọ́n pe kíní kan ní jinnu wọ́n pe kíní kan ní hinnu wọ́n pe kíní kan ní sayatini wọ́n wá pe àwọn kan ní àjìnásù wọ́n tún pe kíní kan ní àlìnásù gbogbo àwọn táwọn ìlú yìí kò sẹ́ni tí ò lè dá yẹn pa. bí ọba wa yí ọ wọ́n já wọlé sufi wa wọ́n pe kíní kan ní ìbùdálù àwọn ìwọ ni wọ́n lo ìbùdálù fún àwọn tí wọ́n pa níbì kan tí wọ́n tún lọ sẹ̀mí ní. ìwọ ni o mójú táyé ara rẹ o wọ́n ń pààyàn o tí wọ́n tún tíra yìí wò tí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ nínú ìlú bàbá Sùmùrà wọ́n pè ní mujizatul ilaji bil Qur'an bàbá àlífà tí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ nínú ìlú tàbí lágbàáyé tàbí lórílẹ̀‐èdè tàbí láàrin ibì kankan tí kú wá ń ṣẹlẹ̀ lọ́wọ́ọ̀wọ́ àjẹmọ̀ sí o tíru ògo báyìí bá kú bàbá tíra rẹ̀ ni o àjẹmọ̀ sí o èmi mo wí bẹ́ẹ̀ o tí a rẹ̀ ní lọ́wọ́ mi o ó ní o tíru ògo báyìí bá ṣe kí ni ní kékeré báyìí àjẹ́ ṣe kí ni akí bàbá wa alipọ́ọ̀sì àpẹẹrẹ àná oníwàásù ìgbòkègbodò alanu wasalanu wangara hababikun ẹni tó ní wà bá pẹ́lẹ́ ẹ jẹ́ kí wọ́n jókòó níbi tí mo ti dìde ẹ jẹ́ kí àpọ́nlé jókòó níbi tí mo ti dìde ẹni tó ní wà bá pẹ́lẹ́ ẹ jẹ́ àpọ́nlé bàbá ìmáàmù lẹ̀ wo jókòó ní àyè bàbá wa bí bọ́ọ̀sì àpọ́nlé àti Muhammad ẹni aláwọ̀ bá kà fún kagbé kàràmọ̀ fún. Maria babi kun alawasa Maria babi kun Maria babi kun. Bàbá wa aliba nesiri tí ògo bá kú bí Sisi Quadri ṣe kú sí yìí ẹlẹ́ni àdá kí ni mo wí bẹ́ẹ̀ tí a rẹ̀ ní lọ́wọ́ mi yìí mujizatul ilaji bil Qur'ani àjẹsẹ́ kí ni ẹ̀tẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ṣàdúrà ọ̀gá mi tí a rẹ̀ ní. Èmi nìkan ká fà ẹ̀jẹ̀ gbogbo àgbáyé orí tí àrùn kan bá wọ̀lú tí ń pa gbogbo èèyàn tí ásídẹ́ǹtì kan bá bẹ̀lẹ̀ tẹ́mi lọ rẹpẹtẹ tí ògbó ńlá kan bá kú ní Sisi Quadri ṣe kú yìí àjẹsẹ kí ni. ẹ tẹ́wọ́ apanukọ àṣekúlíwà láwùn mẹ́ta àwùsọ̀bí lẹ́yìn ẹ̀ ní tẹ̀sán bá. ẹ̀dá kọ̀tà ló ní tẹ́sùbí yìí kò sáré fún mi. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ẹjẹ̀ ń gba ìṣẹ́ fi ṣiṣẹ́ yìí. Wọ́n fẹ́ lè gbé ṣiṣẹ́ ní ojú àwọn lọ́nà. Bàbá wa lè fà lẹ́sùn yìí. Kò sí kankan tó kù nídìí nínú sáré tó ju àforíjì lọ. Òkú tí ó bá rà foríjì Ọlọ́run kò ní ràánú Ọlọ́run. Nígbà tó bá rà foríjì Ọlọ́run tán ni ó tó ràánú Ọlọ́run. Àwa ṣe stick fáàlù nígbà 70 péré àdẹ̀kakuli wà láwùsí pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo tí jẹ́ ìnira ní sàré Ọlọ́run ó yàyà kọ́júrì gbogbo tí jẹ́ ìdẹ̀ra sàré Ọlọ́run ó fi ṣe ẹ̀bùn fún
bàbá wa àlébà lè sì rí kí lóde tó ṣe pé ìkẹyẹ láàkà níjọ́ tí Kọ́rúnà tó tẹ́ lọ́wọ́ ànábì Mùsá ọwọ́ adigun ti tẹ́ wàhálà ti dé bàbá wa pẹ́lẹ́ ànábì Kọ́rúnà wá bẹ̀rẹ̀ sí ní ibi ànábì Mùsá ó tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ pé foríjì mi ìmọ̀ ni ìníṣẹ́ bẹ́ẹ̀ mọ̀ ṣàánú mi ó tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ nígbà 70 ànábì Mùsá wo bẹ̀ ó bínú délẹ̀ ó ní kílẹ̀ ń gbèmí ilẹ̀ sì ń gbèmí láti jọ́ náà dòní nígbà wá dijọ́ kejì Ọlọ́run ní wọn Mùsá kú sí àná mo mọ̀ pé Kọ́rúnà ṣe ọ́ ṣe ọ̀pọ̀ ọ̀fẹ́ rẹ́sìn rẹ̀ ó sì fẹ́ dójú tì ọ́ ṣùgbọ́n wá bí ọ nígbà 70 ó sì foríjì wọlé ọ̀ka ni hànà tó bá ṣe pé mi Ọlọ́run lè yẹn bá ṣẹ̀ tó wá bẹ̀ mí tó tọrọ àforíjì nígbà 70 la astaghfirullah èmi Ọlọ́run ó foríjì o kìí ṣe kọ́ ọ̀sẹ̀ ìwọ ló foríjì ṣùgbọ́n tí èyàn bá ṣe ìmí tó bá bẹ̀ mí nígbà 70 máa foríjì ìdí inú dábì wá sí 70 fábíọ̀lì kádìrì àwa nígbàgbọ́ pé gbogbo tí jẹ́nà àforíjì Ọlọ́run foríjì bisimilahi rahmani rahim wa ma tuqaddimu li anfusikum min al-khayri tajidu min Allah huwa khayru wa aswamu wajila wastaghfiru rabbakum innahu kana ghafara astaghfirullah ajada ma wi astaghfirullah astaghfirullah inna Allaha ghafurur rahim lẹ́kẹ̀ẹ́ ká ṣe àmín àwa tẹ́wọ́ wáyé ká pé Allahumma irhamuhu yawma nítorí ká kúrò sábẹ́ àdé Muhammad Abdullahi ọmọ Umaru ọba wọn sọkún kò sì bá wọn ṣe nǹkan kan gbólóhùn tí ń wí nìyẹn wọ́n ní kí ló dé tó sọkún ó lẹ́yìn rò pé èèyàn lẹ́sìn èèyàn kọ́ òní kì í dẹ́ sọjú ẹkún rẹ̀ lamma nahtaju ila hajatihi nabki yàrá níjọ́ tá a bá nídìí bùkátà rẹ̀ àbáyé tí máa di tọ́ba sófo níjọ́ náà látò sọkún ọjọ́ ẹkún kọ́ níjọ́ tí wọ́n bá ń sin òkú ọjọ́ àdúrà ní níjọ́ tá a bá nídìí bùkátà rẹ̀ lọ́jọ́ ẹkún ọwọ́ ní tá a máa wí ni wípé Allahumma ẹ̀kọ́ ni mo fẹ́ wí irhamuhu yawma wọ́n ní kí ló dé tó fi wí báyìí ó ní tó jẹ́ kóhùn máa wí bẹ́ẹ̀ ni wípé ìmọ̀ bẹ́nu òkú tí wọ́n gbé sínú sàré tó ṣe pé jẹ́ tí wọ́n bá ti gbé sínú sàré ni ó ti bẹ̀rẹ̀ sí ríkẹ́ ìsì bẹ́nu òkú tí ọmọ lógún ọdún ọgọ́rùn ọdún tí ò ní ti ríkẹ́ ọlọ́run wọlé agbólóhùn ta wí Abdul Kadiri tó bá ṣe pé ń bẹ́nu kẹ́ láti jẹjọ́ tá a ti gbé sínú sàré ọlọ́run kó ṣàlékún rẹ̀ tó bá kù díẹ̀ káàtó ọlọ́run kó bá ní yáàfin rẹ̀ àwọn apanupọ̀ lẹ́ẹ̀kan ẹ sọ pé salamun hiya 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 atamatullah il-fajr atamatullah il-fajr ọlọ́run àbí àfọ̀gọ́ rẹ̀ bí ọ àmín ìkẹ́ àtànú àtọ̀fúnìkì tá ń tọrọ fún Abdul Kadiri kìí ṣe ń tí ọ lọ́jọ́ bàbá Lisanu Markaz kìí ṣe ń tí ọ lọ́sẹ̀ kìí ṣe ń tí ó lóṣù kìí ṣe ń tí ó ní kọ́dúnù afẹ́ kí ìkẹ́ ọlọ́run ọmọ bẹ pẹ̀lú rẹ̀ atamatullah il-fajr títí fi gbọ́dọ̀ àjọ pàdé náà Aljanna ni àwọn apanupọ̀ aṣekúrú aláwọ̀ mẹ́ta iná sọ́dúnnáwó kan yọmọ jẹ́ wútúbà rẹ̀ gbogbo tó fi sílẹ̀ sáyé wọ́n jẹ́ kí wọ́n kẹ́jú lọ rẹ̀ bá àbá tó fi sílẹ̀ sáyé Ànábì Muhammad sallallahu alaihi wasallam onímọ̀ mi asọ́mi balahi mi mọ́tò lè wálẹ̀dì kò sí àdẹ́wò kan láyé tó tó kú ọmọ ìlú ọmọ náà ni wọ́n ti rí wọn àtẹ̀tò rí báyìí àtẹ̀tò rí báyìí wọ́n tó jẹ́ wọn rí wọn nú ayé bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر فنزل الملائكة والروح فيها بإذن ربهم كل حمد سلام هي حتى الله الفجر ẹgbẹ́ alìjẹ́nà ní kọjá ìwí bẹ́ẹ̀. alìjẹ́nà ní kọjá. Olúwa alìjẹ́nà ní kọjá ilé tó dára tí Kádírì yóò fà bọ́ sí o
àlìjọ́nà ni kò jẹ́. Ilé tó dára ti Kádìrì yóò bá a bọ̀ sí. Àlìjọ́nà ni. Akí bàbá wa wọn ní ẹ jẹ́ sọ pé amínà. bàbá wa fọ̀fọ̀ nínú bí Sheikh Sanusi bin Hamdani. Ọlọ́njẹ́rẹ́ mi yín ló pẹ́. Ọlọ́njẹ́kẹ́ mi yín ó gùn fún wa. Ọlọ́run tó jogún làákà ìfúnyín tẹ́ fi lágbèkalẹ̀ ọ̀rọ̀ báyìí. Ọlọ́run ò ní jọ lọ sí yín bí idhnillahi ta'ala. Nígbà tí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa lọ́wọ́, iná ni bàbá wa láti ìlú Ìbàdàn tí wọ́n jẹ́ ajá lẹ́sìn bàbá wa Sheikh Muhyiddin Ajani Bello láti ìlú Ìbàdàn. Bàbá wa Sheikh Káàtìbí ọlọ́jẹ́ bàkánì ànábì ọlọ́jẹ́ arẹ́mi yín ló pẹ́. Ahlan wa sahlan wa marhaban bikum bàbá wọlé ọlọ́run ò ní fi yín lẹ̀. Ẹ̀jọ̀ torí Ọlọ́run. Gbogbo àwọn tá a fẹ́ ra first. Wọ́n ní kẹ́ ẹ mọ̀ bọ̀ ní ẹ̀yìn mbẹ̀ yẹn. Polo ti wà mbẹ̀. Pé kájọ torí Ọlọ́run pé ẹ̀yìn mbẹ̀ yẹn làwọn wà. Ká lọ rí wọn bẹ̀. Eléyìí tí èmi ó tiẹ̀ sọ nípa ọ̀rọ̀ first yẹn. Ìgbà tí akọ̀wé ìgbìmọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Wọ́n jámọ̀ yìí pé gbogbo tọ́rọ́kọ́bọ̀ tó bá jáde. Afẹ́fi immortalize Sisi Quadri ni. Nínú náírà kan náírà méjì tí ó bá jáde látòrí first. Owó tó máa fi ṣe bọ́ọ̀ ó máa pẹ̀lú ẹ̀. Owó tí wọ́n fi feed àwọn èèyàn lásìkò Ramadan fún 30 days ó máa wà ń bẹ̀. Tá a bá sì ti tà lónìí kò lè ní ìtumọ̀ mọ́. Ìwọ náà tọmọ wípé Sisi Quadri tó lọ yìí bó ṣe lọ láàrin wa a fẹ́ kí ìkẹ́ àti ìgbé Ọlọ́run bá láàkọ́padà lọ máa bá ẹ jẹ́ ká lọ ra fẹ́ẹ̀sì yẹn lẹ́yìn níbi tí àwọn ìgbìmọ̀ wà 3,000 naira ni wọ́n ń tà á kì wá sí àwa tá a jẹ́ artist nìkan ló wúlò fún tàbí tá a lè rà àwa tá a dára lù àwa tá a jẹ́ olórin pàápàá jùlọ wọ́n tó bá ń pe olólùfẹ́ Sisi Quadri ní àwa tá a lórí stéèjì àwa náà ti ra tiwa ọ wà nínú mọ́tò ni ẹ jẹ́ máa tẹ̀síwájú lórí ètò yìí. Nígbà tí wọ́n kí bàbá wa wọ́n lé ànábì káàbọ̀ èyí tó yà ṣe ń sìn ní wáàsí torí pé àmọ̀ pé ibi tẹ́ ẹ yà ibi tẹ́ ẹ lọ́pọ̀ ṣùgbọ́n tó kọ́ ń bẹ tá à ń bá lọ tẹ́lẹ̀ ìyẹn tribute ìpele mẹ́ta péré náà ló sì kù alága tampan ẹgbẹ́ òṣèré orí ìtàgé níwò àwọn ni wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ ṣókí láàrin ìṣẹ́jú káàbọ̀ 90 seconds nípa Ọmọ́tọ́láni Quadri Oyèbámijí tá a bá ti kúrò lọ́dọ̀ wọn a máa lọ ọ̀dọ̀ gómìnà tampan nípínlẹ̀ Ọ̀ṣun bàbá wa baálẹ̀ Maruf Ọláyíwọlá Murphy àwa máa lọ pínlẹ̀ Ọ̀yọ́ lọ́dọ̀ Yèyé Bọ́sẹ̀ Akínọlá tí ó jẹ́ gómìnà tampan nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn náà wá sí la lọ ṣe. Mo kí ọ̀gá wa Yínká Láoyè wípé wọ́n káàbọ̀ sáàrin wa ẹ̀dẹ̀ mọ̀ bọ́ àrógún adíṣọ̀ṣọ́ adífẹ́dọ́ gbogbo dàbí ìgbé. Àwọn tí ẹ̀ ń lóge ní láàyè Empire Radio àti gbogbo yín akínyín mo ti rí àwọn aṣojúkọ̀ròyìn fún Channels Television mo ti rí Aláròyé akínyín ojú òní tì wá. BBC Yorùbá náà ti wà BBC Yorùbá Aláròyé ó wọ́n ti wà gbìyànjú púpọ̀ púpọ̀. Plus Media àbí àwọn náà ti wà ń bí. Alága tampan ní Ìkẹrẹ́ Èkìtì lọ́ọ̀tì Ayọ̀s akínyìn o. Yèyé Bọ́sẹ̀ Akínọlá tí wọ́n jẹ́ gómìnà àwa òṣèré ní ìpínlẹ̀ Ọ̀yọ́. AK Peter wọ́n wà ń bí. Ok AK Media wọ́n wà ń bí ẹnu ń já wáyà ẹ ṣe gan. Salut à la Nabi Karim. Tampan Aki kábíyèsí olúwo ti ìlú Ìwó. Pátápátá lórúkọ Ṣéwà ẹ̀kọ́ aláfẹ́ràkù. Ó gbẹ̀yìn bàbá wa lápapọ̀ mo kí gọ́vnà Ọ̀ṣun state fún ẹ̀kọ́ aláfẹ́ràkù kan tó ṣẹlẹ̀. Ẹ̀dẹ̀ kú gbàlejò gbogbo wa. Ọlọ́run á pa gbogbo wa mọ́. Ní orúkọ ọmọ ọba president wa pátápátá our global president Ọmọbọ́lájí Amúsùn mo fi kí gbogbo ẹgbẹ́ òṣèré pátápátá tó wà níbà pé apára fẹ́ra kù. Mo wá kí gbogbo àwọn kọ́mítì tí wọ́n organize ètò yìí ilé àtọ̀nà oníkálukú ò ní jáàbò. Mo kí gbogbo àwọn akẹgbẹ́ mi pátápátá. Mo fi gbogbo kíkí wa àti tampan àti gbogbo òṣèré sọ̀rọ̀sọ̀rọ̀ tó wà níbí mo fi kí àwọn ẹbí tí wọ́n pàdánù ẹni wọn tó lọ pẹ̀lú àṣẹ títọ́ náà Ọlọ́run bá wa fi mọ́ bẹ́ẹ̀ o. Àyẹ̀rẹ́ ayọ̀kú mọ́nà nìyẹn Ọlọ́run wá sọ́jú ìyàwó tó fi sílẹ̀ á dúró tọmọ tó fi sílẹ̀ gbogbo dáadáa tó fẹ́ ṣe láyé á tún ṣe lójú ẹ̀yìn tẹ́ ojútó ojú òyìn tiwa o. Kí ló kù tá a fẹ́ sọ gbogbo wa pátápátá nǹkan kan ni mo máa ń sọ pé gbogbo wa ń kọ̀tàn gbèsè ayé wa sílẹ̀
Sisi Quadri ti kò sàn ìgbésí ayé ẹ̀ sílẹ̀ kí ló rí kọ́ lára Sisi Quadri kí ni ìwà tí wọ́n ń wù lọ́wọ́lọ́wọ́ torí kò sí ẹnì kankan tó mọ̀ gbà tó máa yá last week lájọ wà ní sọ́kẹ́m tájọ́ ń ṣiṣẹ́ ohun dà lẹ́yìn ta ló mọ̀ tó máa kàn lọ́la ẹ jẹ́ ká gbélé ayé ṣe dáadáa ká lè bá rí nǹkan rere sọ nípa gbogbo wa àwọn àfáà wa ti bá wa sọ̀rọ̀ tó pọ̀ ojoojúmọ́ ni wáàsí jáde lára wa àtúnṣe tó bá yẹ kó kálukú ṣe ká ṣe nígbà tá a wà láyé ká lè rí nǹkan tó sọ dáadáa nípa wa tá a bá kú tán ẹ ṣe àdìmí láyọ̀. ẹ jẹ́ sọ pé Allahu Akbar Yèyé Bọ́sẹ̀ Akínọlá tí wọ́n jẹ́ gómìnà àwa òṣèré ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà gómìnà